kí ló ń ṣe é tó ń ṣe bẹ́ẹ̀ náà. Sáré kí mo mú ìsinmi ló fẹ́ kí n máa gbogbo ẹnu sọ̀rọ̀. Ìgbà tí mọ́mí wá sí mi kan. Bọ́lá ò dẹ̀ fẹ́sẹ̀. Fẹ́sẹ̀. Dọ́lápọ̀. Yeah. Bọ́lá ọ̀. Kí ló ṣe? Yóò ṣù lélẹ̀. Oh, she should come by. Oh, no wonder. I'm not surprised. But no measure like her. Tell me, how will she like you? Go to hell. What's the problem? Hello. Mo really wá mi. Hello, ọkọ mi, báwo ni? Yeah, kí la tún rí gbọ́. O ti miss me àbí? Pẹ̀lẹ́, báwo ni iṣẹ́? Iṣẹ́ náà là ń ṣe ìjẹ́bí nítorí tiyín náà ni. Ó tiẹ̀ ní nǹkan kan tí mo pè ẹ́ fún. Ọ̀rọ̀ wo nìyẹn? Colleague mi. Ó fẹ́ kí n wá act as housemaid nílé ẹ̀. Wọ́n fẹ́ kó wá ṣe bí ọmọdé nílé wọn. That's really very dangerous. No, òun àti ìyàwó àti dáàdì ẹ̀ wọ́n ní issue kan tí ò understand. So ó fẹ́ kí n get fat. But kí ni take ìwọ nípa àgọ́ tí ó ní kó wá ṣe? Torí ẹ̀ mo ṣe ní kí n sọ fún ẹ. Tó bá ní kí n lọ ṣe, mo máa lọ ṣe. Ó ṣáà pé mo lè ṣe nǹkan mí lẹ́yìn mi ṣe nǹkan lẹ́yìn ẹ̀ láì jẹ́ pé mo sọ fún ẹ. Anyways, that sounds very nice. I mean, more appreciate the fact that pé o pọ́n mi lé, you know, and calling me. Èmi wà l'Abuja mi báyìí, ìwọ wà l'Èkó. You could have decided to just go on your own without letting me know. So I really appreciate that. But nǹkan kan lèmi máa sọ fún ẹ náà. Mo ní sọ pé kó lọ, mi ní kó má lọ. Àmọ́ ìwọ gbé yẹ̀wò. Tó bá lọ sọ́hùn, ṣé kò léwu? Ṣé ọ̀rọ̀ yìí ò ní gbẹ̀yìn yọ? Tó bá dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ní fẹ́ bẹ̀yìn yọ náà tó bá lọ. Mo bẹ̀ nítorí Ọlọ́run, I beg you in the name of God. Tó bá sọ wípé things are not going the way they are supposed to, please take a walk. Because it's quite dangerous going to another man's house and both of them act up. What if anything happens? So I beg of you, just watch your steps, please. Yes? Hold on. Hold on. Oh, okay. Báwo? Àlàáfíà ni ẹran sà. Yes, sir. Ọ̀gá yẹn kan. Wọ́n ti dé. Kò tí dé. It's quite clear. Mo ṣe máa wẹ̀ máa dúró dé. Mo ṣe pẹ̀lẹ́. Kúṣẹ́. Ẹ ṣé. What could she be doing now? Nothing. Bàbá mi o, abani bàbá mi, abani bàbá mi o, abani bàbá mi. Ogboli, ẹ káàsán. Ó ní ìyá Àlàbí. Mo wá rí yín ni o, ọ̀rọ̀ tí ṣe wá rí yín fún yìí, ó ṣe pàtàkì. Yé bàbá mi kún àyẹ̀rà fún wa jọ. Sunday, wọlé yá gbọ́tọ̀dọ̀ ìyá Àlàbí. Tí ò sá le. Ó le o. Ẹ wò ó le gidi lìgbọ́n ṣé bí ìyàwó Ọlájídé lè rí ló bá sọ fún mi kálí látijọ́ mẹ́tàlá lòun ò ti rọ́ Ọlájídé lílé lìgbọ́n. Irọ́ o ibo ló lọ. Èmi ò mọ̀ ó fún òun ọmọ bílí lọ lìgbọ́n o. Ó lè faṣọ ẹ̀yà tó lọ ná kójú ebi ó lọ. Mílíkì àkọ́kọ́ wá bí kí àwa ṣàlàyé fún ilé gbọ́hùn bí bá tọ́jà sẹ̀yìn ẹ máa bó mi kálí mi tó ti bẹ̀rẹ̀ líbàálí kí àwa bí. Ọ̀sẹ̀ tó fẹ́ fi gúnnù ọ̀sẹ̀ tó fẹ́ fi gúnnù tí ń gbé pamọ́ fún wa àwo àwọn ọ̀ràn rẹ̀ òṣè wọ̀n rí yóò torí ìtì ẹ̀ bẹ̀rẹ̀. Ògbólì ẹlí sùúrù
èwo ni tẹ̀wọ̀n lílù kúlì wà nílẹ̀ yìí ẹ má fi tẹ̀wọ̀n sí ká má fi tọlọ́pàá fi lè gbọ́n rárá ẹ dá mi dá mi lé bàbá ọ̀kan lè gbẹ́jọ́ ẹ wo awọ Ọlájídé kọ̀wé yìí ògbólógbóló wà ní gbọ́n awakọ̀ bàbá yẹn gbóná ìpàjẹrẹ ó máa wakọ̀ ẹ filẹ̀ ibi ilé ìfisí ó máa jáde lè gbọ́n. jẹ́ àkọ́kọ́ fọlọ́pàá mọ́ nǹkó wà láàmọ́. ògbóni ibi ilé ìfisí á jáde lè gbọ́n. bá a tiẹ̀ lọ ọ̀dọ̀ bàbá nígbẹ́jọ́ jẹ́ ká kọ́kọ́ fóun sáàmọ́ ná kó náà lọ lè jẹ́wà kó tó di pé á lọ ọ̀dọ̀ bàbá. ògbóni ẹ má jẹ́ ká fi tọ́ ọlọ́pàá rí o ọlọ́pàá máa fi wá jẹun lè gbọ́n ni o a máa fi wá jẹun tọrọtọ ní máa fi tọ́ ọlọ́pàá rí o ẹ jẹ́ kí àtọ́bí tí wẹ́ẹ̀ tọ́ yìí ká lè rí pé tí máa rí lè gbọ́n o ẹ má fi tọ́ ọlọ́pàá rí o. bó wá láti sowó tọ̀dọ̀ bàbá tìgbẹ́jọ́. èmi á dá mi. nísìnyí wọn ní amẹ́ran wá mú gbogbo ẹ̀ wá o. ẹ dá mi dá màá yanjú ẹ èèyàn mi là kò lè gbá kọ̀ọ̀kan lọ́wọ́ wa lè gbọ́n ẹ̀yìn ẹ̀rá dá mi dá. ó ti ń lọ ọbẹ̀ ti pẹ́. ẹ wò bá iṣẹ́ ní kúlì wa rẹ̀ kọ̀míṣọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ o ògbólì o ẹ jẹ́ àwọn àfúnṣe rí lè gbọ́n o. òkè tí ẹ sọ̀rọ̀ ọtí rè. ẹ wo. ìbá fi lọ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ọtí. Ọlásùnkànmí mi ẹ káàbọ̀ Ọlásùnkànmí mi. Who is this? ọmọ ọ̀dọ̀ tẹ́ sọ fún mi pé need. Kí lorúkọ tirẹ̀? Mọ́ríléwá. Good Mọ́ríléwá. Yorùbá ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ. No. Ó dẹ̀ rí lé wá lóòótọ́. You have come to the right place. Àbí kí n bá ẹ gbé ẹrù ẹni. Ẹ má wọrí sí. Wo gbé gbogbo ẹrù yẹn bẹ́ẹ̀ kó wọnú ilé kanlẹ̀. Ìwọ ló ní ilé ibi tó bá wùn ẹ́ kó rìn sí nǹkan tó bá wùn ẹ́ kó ṣe. You are welcome to this house. That's good. Ẹ̀rùládé ó ti rẹ̀ mí gan látàárọ̀ very tired. Ẹ jẹ́ kí n wọlé kí n rest there. Okay, good. You have pleased me. Ọmọ please ìwọ náà. Thank you. I'm going inside and rest. Bẹ́tẹ̀ yín lọ́rùn náà. Thank you. Ọmọ tẹ̀wọ̀ náà lọ́rùn. Ṣé bó ti tẹ́ra ẹ lọ́rùn wà tí dáàdì wọ́n ti mú ìyàwó wá fún ẹ ṣé bó ti gbé ìyàwó wá bá mi lé sunkún mi. Kò ṣe nǹkan tó rọ ọmọ tó kò ṣe nǹkan tó rọ ọmọbìnrin tó rí yẹn wálé kò máa rún dájú lọ́wọ́ ni ọmọ rẹ̀ lásán ní nínú rẹ̀. Ti gbọ́. Mom, sí. Ọkọ mi. Ẹkùjọ́ mẹ́ta. Mọ́mì ńkọ́. Mọ́mì wà o. Mọ́mì Àjíkẹ́ ńkọ́. Mo ṣe ránṣẹ́ ni. Because ó ti tó bíi 3 days tó ti dé kò dé dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́. Ẹ má bínú. Ọ̀rọ̀ ẹ̀yin náà ṣe máa ń ṣe. Ìṣe ló lẹ̀kì mọ́lé bíi pé àfi bíi pé ọmọ ajẹ bọ́tà ní pé kò tẹ̀ ṣe nìkan. Mo ṣe ránṣẹ́ ni mi gan mo ránṣẹ́ tí kò ní pẹ́ dé ọkọ mi. Okay, well, màá dúró dè. Màá dúró. Bẹ́ẹ̀ni. Ẹ ń jáde. Ó máa ti dé, á ti máa bọ̀ bọ̀ Yes, ma. Ẹ mú Ó ṣe ọkọ mi lọ́jọ́ kò. Ilé ni ilé yín o. Yes, ma.
Oh. Ṣílẹ̀kùn. Okay. Oh, báwo ni? How are you? I'm okay. You look tired. I'm very tired. Báwo ni family ńkọ́? Oh, everybody wow, okay. Okay, that's good. Ká tó sọ̀rọ̀ jìnnà, baby. Ẹjọ́ Bọ́lá òun fẹ́ fi sún ẹ̀. Don't torí Ọlọ́run. Ṣorí èyí tó mẹ́nu lé yẹn, don't even go there at all. Oh, please, that's my phone. Oh. Okay. Ó ṣé jàre. It's okay. Mo ti ń pe fóònù ẹ látàárọ̀. Ṣé o gbàgbé party yẹn? Oh, mo ò gbàgbé. Dọ́lákọ̀. Jọ̀ọ́ bá mi lọ sí bedside yẹn. Àwọn IV tó wà ńbẹ̀, bá mi wò tó bá ní ṣe pẹ̀lú end of year party ńbẹ̀. Sorry, my dear. Like you rightly know, very few èèyàn ló mọ̀ pé mo ní property yìí síbí. I'm just here to relax. Me there fake anything for me near there whatsoever. Do you get? I just want to relax, chill out and all that. Yes, ma. Ele ni mo rí ma. Okay, what's your there? Oh, ẹni mà ní party Chief Makinde. Ha, jọ̀ọ́ ò ní bínú sí mi. Jẹ́ kí sáré lọ change nǹkan tí mo wọ̀ ẹ́. Má bínú, jẹ́ kí sáré lọ. Mo ń bọ̀. Oh, sure, okay. Thanks. Yeah, we should. Fine. We should. Yeah. Àjíkẹ́, ìwà kọ́ ló ń wù yìí o. Láti bí 3 days tó ti dé, kó má lè yọjú sí mi. Má bínú. Ẹ mọ̀ pé ó rẹ̀ mí ni. Kí ni mo gbọ́dọ̀ sọ yẹn? Ó rẹ̀ mí ni. Ó rẹ̀ gan ni. Ìwọ tó jẹ́ dàbí ẹni tó ṣe bọ́ta láti inú plane. Kí ni? Wo jẹ́ sọ fún ẹ. Tó bá pé ọ̀rẹ́ mi ló ṣerú nǹkan tó ṣe yìí, honestly mi ní dọ́dọ̀ ẹ̀. Má bínú. Bẹ́ẹ̀ náà ni. Ẹ mọ̀ pé mo ti ní ìsì ẹ̀ gan. Yeah, báwo ni school? Stressful. Stress here too much. It's just too much, you know. Getting me crazy. Everything shall look as usual now. Oh, so I'm gonna disturb any. Wọ́n lè fi ẹlẹ. Mo ti pẹ́ jọjẹ máa lọ. Ó ga yaya sí mi. Madam. Yes. Ẹ jọ̀ọ́ ma, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ni ma. Okay. Ẹ jọ̀ọ́ ma, ṣé Chief Makinde tẹ́ ń sọ̀rọ̀ yìí? Ṣé wọ́n ní anything ṣe pẹ̀lú quarry? And why do you ask? Ṣé rí ìlú tí mi ti wá, a ní èèyàn kan bẹ̀ tí à ń pè ní Chief Makinde. Wọ́n lè ṣiṣẹ́ pẹ̀lú quarry, àwọn gan-an head ibẹ̀. Ìwà wọn ò dára rárá, so mo wá fi pé àwọn ni ẹ ń sọ̀rọ̀ lẹ́ǹkan ẹ̀. It's obvious he's not the same person là ń sọ̀rọ̀ ń pẹ́. Okay. Oh, anyway, bá mi káwọn aṣọ yẹn sínú wardrobe then mú fóònù mi àti purse mi bọ̀. All right, ma. Babe, hold on. Chief Makinde wo ló sọ náà? Same Chief Makinde torí àjọmọ̀ náà ni. Do you have peace to you? O dẹ̀ ní láti pè bẹ́ẹ̀ yẹn náà. Èèyàn tó ń sọ yìí business partner mi ni, so kó tó bá wọlé lẹ́nu ló lè fẹ́ náà rẹ̀ sọ. Not just even that. Gbogbo àwọn ló mọ máa yìí. I mean, how safe are you with him? How safe? Okay. Ó dàbí pé mo ti ń smell òjòwú náà rẹ̀, but má worry, business partner mi ni, kó dẹ̀ lè pè mí fóònù kan báyìí kẹ́ má dáhùn. So. Business partner? Sure. Mo ti ń smell owó o. But anyway, jẹ́ ká jọ bọ́ tàǹsìn, mo nílò ju 2-3 hours lọ, so adé padà wá ríra ńlé àbí.
bá mi pọ̀ tá mi mọ̀ wí o. Yúmúyúmú ariwo ò lè tán ní gbòòrò yúmúyúmú. Mo lẹ wà. Ó ní wọ́n fi aṣọ bo òun lójú nígbà wọ́n fi gbé òun débẹ̀. Òun ò wá mọ ibẹ̀ kankan ní bá mi sọ. Ọ̀nkọ́ ìjọ jẹ́ kí n bá fẹ́ sọ̀rọ̀. Kẹ̀ní ẹ tí ọ̀sọ́ Yorùbá mọ̀. Kọ̀sọ́ Yorùbá mọ̀ èdè ní fíìmù làbíjọ́ sọ̀rọ̀ báyìí. Wọ́n ti gbèdé lẹ́rú ẹ. Bàbá délé gan báyìí kí ó Yorùbá tó dùn lẹ́nu ẹ̀ báyìí yọ pẹ̀lú ẹ̀. Ká máa ṣe ṣiṣẹ́ ká máa ṣe ṣe. Ètùtù la gbọ́dọ̀ sí báyìí. Ká bá ti lè rí 500,000 yóò wà lé. 500,000 naira. Ṣé bí after that máa. Ń bọ́ sá ti máa rọ́wọ́ ògbọ́n ní ẹ̀rẹ̀ mi wẹ̀ torí kódò. Owó yẹn kọ́ ni problem. Ẹjọ́ owó yẹn kọ́ ni ìṣòro mi. Ẹ ṣáà jẹ́ kí n rọ́kọ mi. Kí n rọ́kọ mi láyọ̀ kí nǹkan kan máa ṣe. Ẹ fún mi lákàá nọ́mbà yín because mi ò ní cash. Àwọn ilé àkáǹtì owó làwọn fi ń gbowó. Èmi ò ní báǹkì. So I don't do it now. Àwọn náà ìkówó lè. Kí kówó sílẹ̀. Ẹ lọ gbá ẹ̀ kó wá. Ẹ ti tàkáǹtì. Ká sọ sọ́dọ̀ ọ̀tọ̀dọ̀ tèmi. Daddy, ẹ fún mi ní àká nọ́mbà yín kí n. Ọ̀dọ̀ yìí. Bọ́ lóye bàbá àtúntò dọ̀dọ̀ yìí tí í ṣe yìí kí n ti máa dọ̀dọ̀ bàbá aláwọ̀ nìkan. A sì lọ gbá lọ kó fá wo. Ẹ má jẹ́ kó pẹ́, ẹ má jẹ́ kó pẹ́, ẹ má jẹ́ kó pẹ́. Ẹ wo ẹ pèlè ẹ fẹ́ mi lélẹ̀ yìí máa fi wá díẹ̀.